a gbọ́ wípé olórí àwọn ọmọ Yorùbá tí ó wà ní Misro ó fún ọmọ ìyá wa Yelma ní visa ọ̀fẹ́ ibi tó bá fẹ́ wá nítorí mímọ̀ tí ó ní pé kókó wa mọ káàkiri Misra tó bá fẹ́ wá sí Misra torí mímọ̀ tí ó wá já àfáwà Tọ́láhà ní Misra wípé àwọn fún ní visa ọ̀fẹ́ kó wá fi ìmọ̀ tí ń bẹ lára rẹ̀ àti lọ́dọ̀ rẹ̀ kó wá fi hàn. Àwọn ọmọ ní ìmọ̀ràn gẹ́gẹ́ bí ọmọ ìyá fún Yelma ó lẹ́kìn kọ ẹsẹ̀ ilé orin pé àrọ́kà fil khairi. àrọ́kà fil khairi man lam tazhab bil Misra asa ìjáhálìkà yabdu fi rubu'i wa asa ìjáhálìkà yabdu fi rubu'i wa. Ìyá Yelma yìí àrọ́kà fil khairi ọmọ ọbẹ̀ dáadáa tó yúká champion yọ ọmọ wà dáadáa man lam tazhab bil Misra tó bá ti lọ Misra ní òpin tó bá lọ Misra ọ̀fẹ́ lọ ṣe sí wálé ní local champion yọ. A ní ìsánú ìwà tọ̀ní a ní ìsánú kọ́mì yìí ni wọ́n tiẹ̀ ara àwọn olóògbé tẹ ọ̀tọ̀ wà náà lọ́ti mọ̀ lo champion tó ti báyẹn ọmọ wà dáadáa tó bá ti lọ Misra torí pé tó bá lọ Misra yẹn àsáàlì járíkà ó pọ́ sí ibùkún já sí pé ìmọ̀ tí òkú agbọ̀lọ́wọ́ tó ń gbé káàkiri yẹn yẹ̀bùdú fi ògbó ìwà lọ ó pọ́ sí ìgbóhàn sí gbogbo ayé kìsàn ìmọ̀ràn mi ní pé Yelma yìí dákùnmọ́ lọ Misra tó bá lọ fẹ́ lọ ṣe sí mi tó ti gbọ́ báyẹn.